ìṣẹ́ránkó ní ìṣènìyàn inú ìbúlẹ̀jà ń gbé aginjù nílé kìnìún olóòlà orí igi nínú ìtẹ́ làwọn ẹyẹ ń sùn àwọn adìẹ á máa sunná àgbò bẹ́ẹ̀ inú ilé lọ́lọ́run ní káwọ̀ ẹ̀dá ọmọ ádámọ̀ máa tọ́jú ẹlẹ́dàá wa sí ìdí rèé tó fi ṣe pàtàkì kí gbogbo wa ká di onílẹ̀ ká di onílé lórí láti mú àṣẹ lédùn àṣẹ ní Orísun Estate ṣé ń wọ́wọ́ sẹ́yìn olólùfẹ́ tẹlifíṣàn Orísun lákọ̀ọ́kọ́ ná àti ẹ̀yin ọmọ Nàìjíríà lápapọ̀ láti jàǹfààní tó ṣodo sínú Orísun Estate lọ́wọ́lọ́wọ́ Orísun Estate ní ilẹ̀ sí Ṣìmáwá lẹ́gbẹ̀ẹ́ Redemption Camp bẹ́ẹ̀ náà la ní sí Mòwe ìṣẹ́jú mẹ́ta nílẹ̀ wá sí Youth Center Redemption Camp ǹjẹ́ ti gbọ́ pé ìlú Ìkòròdú ni ìjọba máa fi ṣe permanent site fáwọn ọjà ńláńlá tá à ná lọ́wọ́ nílùú Èkó mo ní kí n já yín sí ni o ìlú ńlá nílùú Ìkòròdú ìbàlẹ̀ ọkàn wà ń bẹ̀ títí ibẹ̀ tẹ́jú ìjọba ìpínlẹ̀ Èkó ti fẹ́ bẹ̀rẹ̀ Fourth Mainland Bridge tá a fi rọrùn fáwọn èèyàn láti dé Lagos Island pẹ̀lú ìrọ̀rùn ìlú ajé ni ìlú àwọn Nollywood stars ẹ̀yin náà máa bọ̀ ẹ̀yin náà wá bàjẹ́ ṣe ẹ wá rà nínú ilẹ̀ Orísun Estate nílùú Ìkòròdú oríwù ìdàgbàsókè máa ń bẹ nípínlẹ̀ Ògùn ṣé táwọn iléeṣẹ́ ńláńlá tó wà lábẹ́ òkúta ni ká sọ ni Ṣàngó Ọ̀tà ń kọ́ ẹ délùú Ìjẹ̀bú kẹ́ ẹ wá dèrò òwòrán tẹ́ ẹ bá dé ilẹ̀ Yewa ẹ gbà fọlọ́run láàrin gbogbo àwọn ìlú yìí lẹ́ẹ̀tì gbérí ìlú Ifọ̀ ìlú tí ìdàgbàsókè yíká bí ìgbè ìrànbó ṣúgà ìdí tí Orísun Estate ṣe gbalẹ̀ lọ sílùú Ifọ̀ rẹ̀ o ọ̀ká ìmọye èèyàn dẹ̀ ni wọ́n ti wá rà nínú àwọn ilẹ̀ wa àwa gangan ni wọ́n ń pè ní sọgbódìlú ìlú kan lọ́tọ̀ ní Orísun Estate Ifọ̀ ìwọ náà máa bọ̀ kí o wá kọ́lé pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ kó o wá gba afẹ́fẹ́ ìtura tó tinú àwọn igi àti ewé jáde èèyàn ò lè gbé ní Ifọ̀ kẹ́mi ò má gùn bí ìlú Ìbàdàn ṣe tóbi tó bẹ́ẹ̀ náà ni ilẹ̀ Orísun Estate ní Ìbàdàn ṣe tóbi tó o kẹ̀tíkẹ̀tí làwọn èèyàn ń rọ́ wá má dagunlá má soríire rẹ dọ́là má fi àǹfààní ṣòfò ìdàgbàsókè tó ń bẹ nílùú Ìbàdàn